ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Mo kí wa káàbọ̀ sí àkókò oore ọ̀fẹ́ fún ti ọjọ́ ti òní. Àdúrà mi ni wípé bí ọ̀rọ̀ Ọlọ́run yóò ṣe jáde sí ayé wa yóò ṣe ayé mi àti ẹ̀yin ní àǹfààní. Orúkọ mi ni Ọlálékan Matthew Ọ̀jẹ́fáyọ̀ ti ìjọ Divine Blessing Baptist Church Àbáọmọ Àpáta Ìbàdàn. Ẹ jẹ́ kí a gba àdúrà. Ọlọ́run tó pọ̀ ní ipá àti àánú àbí orúkọ yín ga fún oore ọ̀fẹ́ láti gbà wá láàyè láti wo ọ̀rọ̀ yín lẹ́ẹ̀kan sí ní àkókò yìí. Ọlọ́run gba ọpẹ́ wa. A fẹ́ wo ọ̀rọ̀ yín, ẹni kí ọ̀rọ̀ yín sí fún wa lópin gbogbo kókò kọjá ti ẹ̀yìn Ọlọ́run ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín. Mo ń kà fún wa nínú ìwé orin Dáfídì orin 150 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkẹjọ sí ẹsẹ̀ ìkọkànlá. Ìwé orin Dáfídì orí 150 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkẹjọ sí ẹsẹ̀ ìkọkànlá. Ọ̀rọ̀ Ọlọ́run kà báyìí pé ẹ má ṣe àyà yín le bíi ti Mẹ́ríbà àti bíi ọjọ́ náà ní Másà ní aginjù, nígbà tí àwọn bàbá yín dán mi wò tí wọ́n wádìí mi tí wọ́n sì rí iṣẹ́ mi. 40 ọdún tọ̀ọ̀tọ̀ ni inú mi fi bàjẹ́ sí ìran náà. Mo ní ènìyàn tí ó ṣìnà ní àyà ni wọn kò sì mọ ọ̀nà mi. Àwọn ẹni tí mo ti búra fún ní ìbínú mi pé wọn kì yóò wọ ìsinmi mi. Praise the Lord. Ẹsẹ̀ wúrà wa fún ẹ̀kọ́ ti àwòrán yìí ló wà ní ẹsẹ̀ ìkẹjọ. Ẹ má ṣe àyà yín le bíi ti Mẹ́ríbà àti bíi ọjọ́ náà ní Másà ní aginjù. Àkòrí tí à ń gbé yẹ̀wò ní àkókò yìí ni má ṣe ọkàn rẹ le. Má ṣe ọkàn rẹ le. Now ẹ jẹ́ kí a wo àbùdá kí ènìyàn ṣe ọkàn le. Nígbà tí ènìyàn bá ṣe ọkàn rẹ̀ le, irú ìgbé ayé wo tàbí nǹkan àbùdá wo la lè rí nírú ẹni tí ó ṣe ọkàn rẹ̀ le? Ẹ jẹ́ kí a fi àpẹẹrẹ yìí ṣe àkàwé. Ẹni tó di ọwọ́ rẹ̀, kò sí ohun tó lè wọbẹ̀, kò sí ohun tó lè jáde nítorí pé ó di ọwọ́ rẹ̀, nítorí wípé ó pa ohun gbogbo yẹn mọ́ ọwọ́ rẹ̀. Náà ntí Bíbélì ń sọ fún wa níbí báyìí ni wípé ó ń rọ àwọn ìran yìí wípé ẹ̀yin ìran yìí o, mo ti bínú sí àwọn baba ńlá yín rí ní aginjù, ṣùgbọ́n àrọwà mi sí ẹ̀yin náà ní ìran yìí ni wípé kí ẹ má ṣe ṣe àyà yín le. Náà bí ẹ̀kọ́ yìí yóò bá yé wa dáadáa, kí ni ó ṣẹlẹ̀ ní aginjù tí à ń pè ní orúkọ méjì tó ṣe pàtàkì ní ó ṣẹlẹ̀? Ìrírí wo ló ṣẹlẹ̀ ní aginjù tí Ọlọ́run fi pe gbólóhùn Mẹ́ríbà àti Másà tó fi pè é jáde? Nínú ìwádìí mi, mo rí pé n tí à ń pè ní Mẹ́ríbà ó túmọ̀ sí ìfiníràn, ìmúnibínú, ìtako ìfẹ́ Ọlọ́run. Náà òmíràn tó tún dàbí ẹni pé Másà náà sì túmọ̀ sí ìdánwò. Náà èyí ni wípé ní aginjù ó ní àwọn baba ńlá àwọn Ísírẹ́lì, ó ní wọ́n ti fi Ọlọ́run níràn. Ẹ má gbàgbé wípé ọmọ Ọlọ́run ni wọ́n. Ó kó wọn jáde láti ilẹ̀ Íjíbítì lọ sí ilẹ̀ ìlérí. Ṣùgbọ́n nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì dé ìkóríta kan, nítorí ìlàkọjá wọn fi Ọlọ́run níràn. Nítorí ìlàkọjá wọ́n mú Ọlọ́run bínú, wọ́n tako ètè Ọlọ́run nínú ayé wọn. Òmíràn ni wípé ní Másà wọ́n dán Ọlọ́run wò. Ìbéèrè mi sí ìwọ olùgbọ́ mi ní àkókò yìí ni wípé ìwọ náà ti ń rìnrìn àjò ayé rẹ lọ ní gbogbo ìgbà tí Ọlọ́run tó ti gbọ́njú, nígbà tí Ọlọ́run ti dá ọ sínú ayé. Ìbéèrè mi sí ọ ni wípé ìjẹ́ ìwọ náà mọ fín Ọlọ́run níràn? Ìjẹ́ ìwọ náà mọ mú Ọlọ́run bínú? Ìjẹ́ ìwọ náà mọ tako ìfẹ́ Ọlọ́run? Ìjẹ́ ìwọ náà mọ dán Ọlọ́run wò?
bí a bá wo ẹsẹ̀ ìkẹjọ yẹn, ó ní ẹ má ṣe àyà yín le. Èyí ni ìkìlọ̀ Ọlọ́run sí orí ayé ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ àti sí ìran yìí wípé ẹ má ṣe dán Ọlọ́run wò. Ó ní ẹ má ṣe àyà yín le. Ó mọ̀ wípé láti àtètèkọ́ṣe ni àwọn ènìyàn tiẹ̀ ti ń kọ́kọ́ lè mọ sí àyà wọn le, ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run jáde sí ìwọ olùgbọ́ mi ní àkókò yìí wípé má ṣe àyà rẹ le. Ó ní ẹ má ṣe àyà yín le bíi ti Mẹ́ríbà àti bí ọjọ́ náà ní Másà ní aginjù níbi tí àwọn baba ńlá yín tí wọ́n ti dán òun Ọlọ́run wò. Ní ẹsẹ̀ ìkẹsàn yẹn, ó ní nígbà tí àwọn baba yín dán mi wò tí wọ́n wádìí mi tí wọ́n sì rí iṣẹ́ mi. Wọ́n wádìí Olúwa, wọ́n sì rí ìbínú Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jáde láti ilẹ̀ Egypt tí wọ́n lọ sí ilẹ̀ ìlérí, ọ̀pọ̀lọpọ̀ wọn ni ò dé ilẹ̀ ìlérí nítorí wọ́n mú Ọlọ́run bínú, nítorí tí wọ́n dán Ọlọ́run wò, nítorí pé wọ́n tako ète Ọlọ́run ní inú aginjù. Ohun ẹlẹ́ẹ̀kejì, ìkìlọ̀ àti àrọwà Ọlọ́run lórí ayé ìran ènìyàn. Ọlọ́run ń kìlọ̀ fún àwọn ọmọ Ísírẹ́lì, ó ń kìlọ̀ fún wọn náà lónìí wípé kí a má ṣe mú òun Ọlọ́run bínú, kí a má ṣe dán òun Ọlọ́run wò bí àwọn ìran kan tí wọ́n dán Ọlọ́run wò ní Mẹ́ríbà, tí wọ́n dán Ọlọ́run wò àti wọ́n dán Ọlọ́run wò ní Másà, tí wọ́n tako ìfẹ́ Ọlọ́run, tí wọ́n tako ìránṣẹ́ Ọlọ́run ní aginjù, tí wọ́n wò wípé ara àdánwò àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ dán Ọlọ́run nígbà tí wọ́n dé ìkóríta kan tí wọ́n rí òkú pupa níwájú, tí wọ́n rí ọmọ ogun Fáráò tí ń bọ̀ lẹ́yìn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ fún ènìyàn Ọlọ́run tí ṣe Mósè yìí pé Mósè, kí ló dé tó fi mú wa wá sí aginjù yìí láti kú? Ṣé kò wá sí ibojì mọ́ ní ilẹ̀ Egypt ni ló fi mú wá sí aginjù kí àwa kó kú? Ṣùgbọ́n ènìyàn Ọlọ́run kò kúkú sọ̀rọ̀ ìbínú jáde. Ó ní ẹ dúró jẹ́ kẹ́ rí ìgbàlà Ọlọ́run. Ní àkókò yìí wọ́n ti ń ṣiṣẹ́ tako ètí Ọlọ́run, wọ́n ti ń dá agbára Ọlọ́run wò, wọ́n ti gbàgbé agbára Ọlọ́run àti sí agbára tó ṣe ní ilẹ̀ Egypt tó fi mú wọn jáde. Ìbéèrè tó yẹ kí wọn náà béèrè lọ́wọ́ ara rẹ̀ ní ìkóríta ni wípé níbi tí mo dé lọ́wọ́lọ́wọ́, ǹjẹ́ èmi náà mọ dán Ọlọ́run wò? Ǹjẹ́ ìmọ̀ tako ìfẹ́ Ọlọ́run nínú ayé mi? Ohun ẹlẹ́ẹ̀kẹta tí mo fẹ́ kí a tún gbé yẹ̀wò ni ìbànújẹ́ Ọlọ́run lórí ìran àwọn ọmọ Ísírẹ́lì. Ìbànújẹ́ Ọlọ́run lórí ìran ẹ̀dá tí a ń pè ní Ísírẹ́lì. Ẹ jẹ́ ká wo ẹsẹ̀ ìkẹwàá yẹn. Ó ní 40 ọdún tó tọ́ ni inú mi fi bàjẹ́ sí ìran náà. 40 ọdún nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì rìn nínú aginjù, wọ́n wò pé àwọn ń tẹ̀síwájú nínú ìrìn àjò ayé wọn, wọ́n ń lọ sí ilẹ̀ lérí, wọ́n ń dunnú, ṣùgbọ́n ní ọkàn Ọlọ́run ní ọ̀run, inú Ọlọ́run ń bàjẹ́ sí ìwà wọn, sí ìṣesí wọn, sí ìgbésẹ̀ wọn lójoojúmọ́. Níbi tí ìwọ náà bá ìrìn àjò ayé rẹ dé, ìjẹ́ ìwọ náà máa mú Ọlọ́run bínú? Ìjẹ́ inú Ọlọ́run wa máa bàjẹ́ lórí rẹ? Bó ṣe wà ní ọwọ́lọ́wọ́, ipò tí Ọlọ́run fi ọ́ sí, ipò tó bára rẹ lọ́wọ́lọ́wọ́, aládarí tó jẹ́ lọ́wọ́lọ́wọ́, ìṣàkóso bí tó ti ń ṣe ìṣàkóso lọ́wọ́lọ́wọ́, ǹjẹ́ inú Ọlọ́run wa máa bàjẹ́ ní orí rẹ? Bíbélì ṣàkọsílẹ̀ rẹ̀ ń bẹ pé ó ní 40 ọdún nínú ìrìn àjò aginjù, ó ní àwọn ìran ẹ̀dá wọ̀nyí, ó ní wọ́n fi bí Ọlọ́run nínú, ó ní wọ́n fi ń tako ètò Ọlọ́run lórí ayé wọn. Wọ́n fẹ́ kí àwọn ènìyàn tó wà ní àyíká kí wọ́n mú Ọlọ́run lékè wípé Ọlọ́run pè wọ́n jáde ní ilẹ̀ ìgbèkùn, ó mú wọn lọ sí ilẹ̀ ìlérí, kò lè mú wọn dé ibẹ̀. Ará mi nínú Olúwa, ìwọ náà dé ìkóríta tó nílò láti dúró kó o sì gbé ìgbé ayé rẹ sórí òṣùwọ̀n. Ǹjẹ́ ò mú inú Ọlọ́run dùn? Ǹjẹ́ ẹ̀sìn rẹ mú Ọlọ́run dùn? Ǹjẹ́ ò sí ojúṣe rẹ gẹ́gẹ́ bí ọmọ sí Ọlọ́run? Ẹlẹ́ẹ̀kẹrin, ewu tó wà nínú ṣíṣe ọkànlé. Ewu tó wà nínú ṣíṣe ọkànlé. Tá a bá wò láti ẹsẹ̀ ìkẹsàn-án títí dé ẹsẹ̀ ìkọkànlá, mo rí àwọn kókó 4 gbòógì bẹ́ẹ̀. Tí a bá rí ẹ̀dá kan tàbí ayé kan tó ń mú Ọlọ́run bínú tàbí tí ọkàn rẹ̀ le, ohun 4 wọ̀nyí yóò ṣẹlẹ̀ sí irú ayé ẹni bẹ́ẹ̀.
ẹni tó sí ọkàn rẹ̀ le tàbí ẹni tí mú Ọlọ́run bínú tàbí ẹni tí ń dán Ọlọ́run wò. Ohun mẹ́rin yìí gbòógì òun ni mo rí nínú ẹsẹ̀ ẹ̀kọ́ wa láwùrọ̀ tí yóò ṣẹlẹ̀ sí irú ayé ń bẹ. Ohun àkọ́kọ́ ni wípé ìbínú Ọlọ́run ń bẹ lórí irú ayé ẹni bẹ́ẹ̀. Gbogbo ẹ̀dá, gbogbo ènìyàn, kí ènìyàn tí ó bá dán Ọlọ́run wò, gbogbo ènìyàn kí ènìyàn tí ó bá fi Ọlọ́run ní ìràn, ìbínú Ọlọ́run ń bẹ lórí rẹ̀. Mo sì mọ̀ pé ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ o ò lè rí oríru ìbínú Ọlọ́run. Kìkìdá tí o bá fẹ́ rí ìbínú Ọlọ́run ni wípé nínú gbogbo ẹ̀dáwọ́lé rẹ, nínú gbogbo ìgbésẹ̀ rẹ láyé, má fi Ọlọ́run níràn. Bí ìwọ náà bá fi Ọlọ́run níràn, tó bá ṣe àtakò iṣẹ́ ohun rere Olúwa, ìbínú Ọlọ́run ń bẹ lórí rẹ̀. Lórúkọ ti Jésù Kristi, ìbínú Ọlọ́run kò ní sí lórí ayé rẹ̀. Ohun kejì tí mo rí nínú láàrin ẹsẹ̀ 9 sí ẹsẹ̀ 10 ni pé ayé bẹ́ẹ̀ kò ní mọ ìsinmi. Ayé bẹ́ẹ̀, gbogbo ẹ̀dákẹ́dá tí ọkàn rẹ̀ bá le sí ìfẹ́ Ọlọ́run, sí ọ̀rọ̀ Ọlọ́run, tí kò gba ọ̀rọ̀ Ọlọ́run alààyè láti wó kalẹ̀, láti gbé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, irú ayé bẹ́ẹ̀ yóò mọ wá ìsinmi ṣùgbọ́n kò ní rí ìsinmi. Àwọn ọmọ Ísírẹ́lì wọ́n gbìyànjú nínú aginjù ṣùgbọ́n wọn ò rí ìsinmi. Ẹ̀wọ̀n ẹlẹ́kẹta tí mo rí bẹ́ẹ̀ ni wípé ìparun òjijì. Gbogbo àwọn tó jáde ní ilẹ̀ Egypt, gbogbo wọn kọ́ ló dé ilẹ̀ lérí nítorí pé wọ́n fi Ọlọ́run níràn, wọ́n dán Ọlọ́run wò, wọn ò sì lè dé ilẹ̀ lérí. Ẹlẹ́ẹ̀kẹrin tí mo fẹ́ ká mọ̀ ni pé irú ẹni bẹ́ẹ̀ kò ní dé ilẹ̀ lérí tí Ọlọ́run ti búra fún bí kò bá ronú pìwàdà. Bí wọn náà bá ronú pìwàdà tó ń fi Ọlọ́run níràn, ó ṣeé ṣe kó mọ́ dé ilẹ̀ lérí, kó mọ́ mú ète Ọlọ́run ṣẹ ní orí ayé rẹ̀. Ìwọ náà ti wá wò ti gbé ayé rẹ̀ sórí orí pé ìwọ náà fi Ọlọ́run níràn. Gbogbo ìgbé ayé rẹ̀ tó ti ń gbé látàtẹ̀yìnwá ó gbé gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run. Bí Ọlọ́run bá wù ọ́, inú Ọlọ́run ò dùn sí ọ, inú Ọlọ́run ń bàjẹ́ lórí rẹ̀. Ó fẹ́ gbé ìgbésẹ̀ lónìí, ó fẹ́ dènà àwọn ìmínú Ọlọ́run bínú, ó fẹ́ jẹ́wọ́ Jésù lẹ́ẹ̀kan sí. Àǹfààní mìíràn fi fún ọ láti jẹ́wọ́ Jésù ní Olúwa àti Olùgbàlà rẹ. Wíbá ìtẹ́ni pé Jésù Olúwa, fún mi ní ẹ̀mí rẹ, jẹ́ kí ẹ̀mí rẹ̀ mọ́ bá mi gbé. Oore ọ̀fẹ́ tí mi ò fi ní jẹ́ alágídí ọmọ, tí mi ò fi ní jẹ́ ọlọ́kàn líle, Olúwa yọ̀ǹda rẹ̀ fún mi. Jésù Olúwa wa. Olúwa ti gbọ́ ọ̀rọ̀ rẹ ní àkókò yìí. Olúwa, oore ọ̀fẹ́ tá a fi ní jẹ́ ọlọ́kàn líle ọmọ, Ọlọ́run ẹ yọ̀ǹda rẹ̀ fún wa. Oore ọ̀fẹ́ láti ṣe ìfẹ́ ẹ̀yin Ọlọ́run, láti rìn nínú ọ̀rọ̀ ẹ̀yin Ọlọ́run, Ọlọ́run ẹ yọ̀ǹda rẹ̀ fún wa ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Gbogbo àwa tí à ń gbọ́rọ̀ fún ìgbà àkọ́kọ́, yóò jẹ́ ayọ̀ ọkàn mi láti jẹ́ wípé kí ẹ fi ọwọ́ yín lé bọ́tìnì yẹn àti aago ìránnilétí. Èyí yóò fi láǹfààní láti máa darapọ̀ pẹ̀lú wa nígbà tí ọ̀rọ̀ ń bá ti ń jáde láti ìkànnì amóhùnmáwòrán ti Seed of Life television yìí. Yóò sì dára fún wa nígbà tí àwa sínú wa yóò sì dùn láti gbọ́ ìbéèrè yín àti ẹ̀bì àdúrà yín. Kí ẹ kàn sí wa lórí àwọn ohun tí ẹ fi lè kàn sí wa tí ó ń bẹ lójú móhùnmáwòrán. Àlàáfíà Ọlọ́run kó máa bí sí fún wa.